ní pé kẹta aṣọ fọwọ́ aláìlú àwọn náà jẹ́ kò sí gbogbo àwọn tí àwọn ẹgbẹ́ àgbẹ̀yìntì kò fẹ́ lu agbára bọ̀ kò sí ibi tó ti fẹ́ lé agbára lò kọ́bá náà tó bá ní nǹkan lọ́wọ́ gọ́pì àwọn tó bá ní chess nínú àwọn yúùtù yẹn tó lè pè ládùúgbò sádùúgbò gọ́pì àwọn èèyàn jáde káàkiri ẹgbẹ́ ẹgbẹ́ ní kókó fún àwọn èèyàn tó lè fi protect ara ẹlòmíì kì í sẹ́yìn wọn láti lẹ̀ wá ẹlòmíì ò mú àwọn tó kiri bẹ̀rẹ̀ nígbà sí kò sí tó fẹ́ rí àwọn tó lè ẹ̀pù ẹ̀ mi ṣe wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ìkànnì bíi sẹ́yìn ìwé bíi tẹ́pá mọ̀ pé kiri kan kọ̀tínú ìsìtàn bá gbé báyìí bá rí àwọn ènìyàn kò fẹ́ ní láti protect ara torí èyí tí ń lọ sùn kò sí bí ebi tẹ ìgbàdàn rẹ̀ mọ́ bí tẹ́lẹ̀ fẹ́ ṣe ṣé wọn bá tó bá wọn lọ́gbà àwọn ilé ìwé àwọn tó ẹ̀kọ́ ní agbára yẹn kọ́ àgbá ní tíyẹ̀tì kan pé wọn ibi tó gbé pàdé wọn fẹ́lẹ̀ fún wọn ní nǹkan tó gbé protect ara wọn ọ̀gá tó ní àlè nínú ẹ̀sẹ̀ máa. ẹ ṣeun gan ni sàí jẹ́ ká gbé tẹlòmíì ẹ bá mi pé ètò love like ẹ jẹ mẹ́jọ flag mi ẹ ló kọ́là ẹ káàbọ̀ sórí ètò. Network Yorùbá ẹ má sùn ẹ gbọ́ ohun tí first caller yẹn sọ wọ́n ní ká rántí wípé àwọn lọ́ọ́ di tínkà mú o tó bá máa bẹ̀rẹ̀ ó tọrọ bí sọkúsọ ló máa ń rí eléyìí ò ṣe pé wọ́n dáyà jáyàn nǹkan táwọn pípọ̀ ilé ṣe ni kí èmi àti ẹ̀yin má bàa rọ́nà sá lọ. ẹ lọ kọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Hello. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ọkọ ètò. Ètò ni ẹ sà. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Àmì àtẹ̀yìn náà. Ọlọ́run ó ròyìn lágbára jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ikú ò ní pa yín. Àmì àtẹ̀yìn náà. Ṣé rí ìlú yín náà Nàìjíríà yẹn mi rò pé olórí wa mẹ́mọ́ kò sólórí kò sí ẹ̀rọ kan. Kì í ṣèlú tèmi. Ṣé àwọn sójà tó ń lépa ṣé àwọn sójà yín tó ń lépa kiri mi láàánú ara nítorí sójà gan tó wà nínú Nàìjíríà kò láàánú àwa táwọn wọṣọ tá àti inú sójà tá a jẹ́ kankan. Ṣé bí àwọn sójà àwọn àmbẹ̀ tó ń kó bọ fún tó ń kó gbogbo ẹ̀ fún tí wọ́n fi ń ni àwa lára àwa tá a wọṣọ tá àwọn ọ̀rọ̀ kan tá a níbọn lọ́wọ́ wọ́n fi ń ni wá lára àwọn tó ń yìnbọn fún tó pa wọn kiri ẹ̀wọ̀n orí wọn ni wọn lára. Àwọn orí wọn ní lára à ń pariwo fẹ́ jagun àfẹ́sẹ̀ tí ogun bá dé tí wọ́n bá fẹ́ gbà àgbà tó bá fẹ́ jagun àfẹ́ bá jagun tó bá fẹ́ ẹ̀ka a sá fún wọn náà ni nígbà tá a fẹ́ jagun a máa sá fún wọn ni nígbà tó bá kodé lọ́gànjọ́ òru a sá jìlójìló à ń pè gbogbo ẹ̀yìn àgbàgbà ẹ̀yìn akọni kẹ́bọ́ síta ohun ìṣẹ̀ṣe kẹlu òríjìnà kẹyẹ sọ ẹbọ àṣẹ ti gbẹ bọ́ǹsì yìí wọ́n ti pa wọ́n ní ìṣó náà ni. àwọn méjèèjì wọ́n jọ àlẹ́gbà nǹkan kan náà jọ àti wọ́n bẹ̀rẹ̀ ìjà ni wọ́n fún wọn sí méjì. ẹ ṣeun kọ́là ìjà gbé kọ̀ tẹ́lẹ̀. wọ́n jà yìí. ẹ ló kọ́là. ẹ kú ètò ìyá mi. ètò nìyẹn ẹ jẹ́ bá a ṣe ṣókíṣókí. a dà fún yín all right. ṣe rí nígbà kan tí nǹkan kan ṣẹlẹ̀ ní Amẹ́ríkà tó ń ṣe protest kan mo kàn fẹ́ ṣe flashback àwọn èèyàn síbẹ̀ ni. ẹ jọ kíákíá kó má pẹ́. wọ́n ṣò bọ́ì kan tẹ́ ń gbọ́ mi mà. gbogbo ayé ń gbọ́ yín. wọ́n ṣò bọ́ì kan ó mú ìbọn dání àwọn kan wá ń sáré bọ̀ ní ọ̀dọ̀ ẹ̀ nígbà tó máa ṣubú the next thing tó máa ṣe ni pé ó mú ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ ó yìn ó dẹ̀ yin ìbọn ẹ̀ lu àwọn méjì ẹ̀ dẹ̀ kù àwọn tó kù wọ́n dẹ̀ sá lọ wọn ò lè kó sẹ́ni kankan tó lè sún mọ́. So at the end of the day nígbà tí ọ̀rọ̀ yẹn dé ọ̀rọ̀ court wọ́n dá bọ̀bọ́ yẹn láre wọ́n ní pé self defence òun ni nǹkan tó ṣe. ṣé ẹ gbọ́ kan tí kọ́lá yẹn sọ ẹ bá mi ṣí ẹ o. ní gbogbo àgbáyé ṣé ẹ gbọ́ mi mà kò sí òfin kankan ní gbogbo àgbáyé tó wà against self defence. ipe tí èèyàn bá fẹ́ wá pa ẹ́ láti defend ara ẹ̀ kò sófin kankan ní gbogbo àgbáyé tó wà against ẹ̀. òfin Nàìjíríà wèrè kọ́ńtì yẹn òun nìkan ló wà against ẹ̀ torí pé kí ni Fúlàní ló ń pa àwọn èèyàn kan ló ń pa Fúlàní òun náà ṣe against self defence. So àwa fún ara wa ní ká yára wa ní brain ká activate ẹ̀ fún ara wa self defence is allowed all over the world. àwọn pípọ̀ yóò dé kọ lẹ́tà sí yín páwọn ń bọ̀. tí ọba wèrè kan bá sọ wípé ẹ má jà ẹ má ṣe kinní kan ẹ má ṣe gbá àbí wèrè gọ́vnà kan àbí wèrè sẹ́nétọ̀ kan àbí wèrè representative kan àbí ambassador wèrè kan
òun gangan ni kọ́kọ́ fún níbọn lórí kọ́kọ́ fi ìbọn yẹn kọ́kọ́ fi fọ́ orí ẹ̀ dànù ọ̀ tó bá yẹ pé ó bù ni kọ́kọ́ mú òògùn yẹn kọ́kọ́ fi lù lára kó lọ dáhùn lọ́rùn. So tí àbá yára wa ní brain ká mọ̀ wípé self defence is allowed ká bẹ̀ sí defend ara wa ká bẹ̀ sí máa pípì ká bẹ̀ sí máa pa wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ẹran kó dẹ̀ má sí fídíò kankan tó máa ṣókèsì ẹ̀ jáde. Ìgbà yẹn lábẹ̀ sí máa gbára wa sílẹ̀ làwọn wèrè yìí náà máa jìnnà sí wa náà ní súnmọ́ wa mọ́ náà máa sá fún wa náà mọ̀ pé àwa fún ara wa a kì í ṣojo. Ṣùgbọ́n tá a bá sì ṣe fídíò tá a bá sì sọ pé yẹn a lè jáde a lè fèsì wọn a lè ṣe kinní kan ọmọ máa pa àwọn èèyàn lọ ní. Ẹgbẹ́ ọ̀kọ̀tà kí Akérédolú sọ ó ní pé kì í ṣe pé wọ́n fẹ́ wá kidnap èèyàn kì í ṣe pé wọ́n fẹ́ wá ṣe kankan àwọn èèyàn ń gbé bẹ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn tó pa yẹn sàrà ni wọ́n àbí pẹ́pẹ́yẹ ni wọ́n ẹran ni wọ́n àbí ni wọ́n wà ní ṣèyàn. Odidi gómìnà nìyẹn o ẹgbẹ́ statement wòlé tó sọ lẹ́nu. So àwa ní kájára wa ní bẹ́ẹ̀ni o àwọn alágbára tẹ́ ń pè yẹn ẹ pè wọ́n nígbà aráàlú tàbẹ́ ṣe mẹ́gà tàbẹ́ ṣe bí gbogbo wọn jáde tí sójà bá àtàkì rálì yẹn káwọn èèyàn tó ṣò sójà tó bá jẹ́ DSS ni tó bá jẹ́ ọlọ́pàá ni kó ṣò wọn ìgbà yẹn àwọn Nàìjíríà gbọ́dọ̀ máa mọ̀ pé Yorùbá rẹ́dì ṣùgbọ́n tó bá jọjọ́ yẹn tá a bá ṣe kankan wọn ní nípa rédíò wọn yìí máa fọ̀bọ́ lọ wá o. So that is my advice káwọn èèyàn múra sílẹ̀ fún mega rally yẹn ẹni sójà ẹni DSS ẹni ọlọ́pàá kí wọ́n ṣe wọ́n bọ́ ṣẹ́jẹ́ ṣojú wọ́n fínísì wọn báyìí kí gbogbo àgbáyé rí. So that is ìgbà yẹn náà máa mọ̀ pé yes àwa gan arẹ́dì tó bá dẹ̀ rọba kan tó bá dẹ̀ sọ̀rọ̀ àgẹ́sì ẹ̀ kọ́ mọ́ ọba yẹn kọ́ lọ pádànù tó bá ní gómìnà kan tó bá sọ̀rọ̀ àgẹ́sì ẹ̀ kọ́ lọ pádànù. So ẹ wo nǹkan tí mo ní kí n dá sí ìyá mi o. Ẹ ṣeun kọ́là ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ bá mi pín ètò yìí síta torí ọ̀rọ̀ yìí ń dùn mí bí mo ṣe ń rí òkú èèyàn lójoojúmọ́ yìí ó ń dùn mí. Ẹ mọ̀ pé kí wọ́n tó jù sí ẹ̀yìn àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́ máa ń jù sí inú ìbànújẹ́ ọkàn ní ẹlòmíì máa ń wà láti àárọ̀ ṣúlẹ̀ kí tó lè mú mi síta ọmọ kéékèèké dà kí tó lè máa rojọ́ fún wọn wípé kí ló ń ṣẹlẹ̀ àjagun ẹ̀yin pípọ̀ ìkárì gbogbo kíní ìṣẹ̀ṣe yìí ẹ kárì gbogbo agbára ìdání ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá wàá lò báyìí kẹ bẹ̀rẹ̀ sí ní bá wàá lò kó jẹ́ pé fúnra àwọn pípọ̀ ìgangan ló máa declare Yorùbá nation pé let Yorùbá go kì í ṣe Fáráò ló release àwọn ọmọ Israeli fúnra rẹ̀ ni ó release wọn fúnra rẹ̀ náà so what are we waiting for kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ìmí ò lè gbàgbé sẹ́ nínú ayé mi obìnrin gan bọ́lẹ̀ ó pe tú wèrè tó lóun fẹ́ fídíò báyìí ó là ní 14 ní pé ta ló fẹ́ fídíò ọwọ́ kan báyìí ló fi rú fóònù ẹjọ́ ẹ bá mi ṣí ètò ẹ jẹ́ gbọ́dọ̀ àwọn pípù kí wọ́n mọ̀ pé yes Lady K gbé wọn síta mo gbé wọn síta fún ayọ̀ àti ìdùnnú ni mo gbé wọn síta kí wọn náà lè jà kó lè gba ìran Yorùbá bí Lady K àtàwọn tó kù ẹ náà ṣe ń fẹ́ fún ohun tí àwa ní làwa fi ń gba ìran Yorùbá ihun tó wà lọ́wọ́ títí wọn yẹn náà tó jà àwọn ìlú ìṣẹ̀ṣẹ̀ àwọn baba ńlá kú wa yẹn kí wọ́n jọ kó bá wa kó síta àtàwọn tó bá tún kù tí mi ò mọ̀ kí wọ́n bá wa kó síta ẹ má dúró díjọ́ tó máa pariwo Yorùbá nation ẹ jẹ́ kí àwọn pípì fúnra wọn kí ìfòòró àti ìnira kó mú wọn nígbà tí alálẹ̀ ò bá lu kolokolo lọ́pọlọ wọn tó lu worowóró nínú ẹ̀mí wọn fúnra wọn kó declare Yorùbá nation. Fáráò ló ní káwọn ọmọ Ísírẹ́lì máa lọ àwọn ọmọ Ísírẹ́lì lọ tó ní iye ẹ̀ ṣe nígbà tí iye dẹ̀ ṣì tó máa ní kóhun trace wọn ó parun togun ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí ìrìnàjò wọn ṣe rí lórí ọ̀rọ̀ ìran Yorùbá ẹ bá mi ké sí gbogbo ẹ bá mi share ẹ̀yin tí Facebook mo bẹ̀ yín ẹ share ẹ̀yin tí YouTube ẹ bá mi share Facebook méjèèjì ẹ jù síta ẹ bá mi pè síta ẹ ló kọ́là. Hello àǹdá yín lò gbogbo ayé ń gbọ́ yín ẹ go straight to point sir. Yes ma lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí ọ̀rọ̀ kìíní tẹ́ ń sọ ni àríbọn yẹn tẹ́ ń sọ àjọ wa nínú gúrùpù kan yìí wàláì àríbọn lọ́bẹ̀ dárúkọ yẹn ọkùnrin ni wàláì kò kì í jẹ́ kí orúkọ máa kò kì í jẹ́ kí kìíní sí jọ rárá gúrùpù wa jọ rárá àríbọn òun ló máa ń dúró tán pé sẹ́ kò sí nǹkan kan sẹ́ gúrùpù wọn yẹn Èkó ni Èkó ní gúrùpù wọn wà.
Èkó ni Èkó ẹ ṣe ẹ má sọ bí tó wà lórí afẹ́fẹ́ ẹ má sọ bí tó wà lórí afẹ́fẹ́ ẹ má sọ bí tó wà ẹ ní sùúrù ẹ jẹ́ gbé yín kúrò speaker tẹ́ bá fẹ́ gbọ́ tèmi ṣé ẹ gbọ́ mi báyìí sí ọkú ẹ má sọ bí tí group wọn wà níwájú ọba tó ní ẹ̀mí mi ò mọ bí tí group wọn wà but ẹ má sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n mo wá fẹ́ ràn yín ní orúkọ gbogbo ọmọ Yorùbá sínú group yẹn ẹ bá mi share ètò sínú group yẹn kí gbogbo àwọn akọni yẹn gbogbo àwọn tí Aríbọyọ̀ bá ṣe nígbà tó wà láyé táwọn náà jẹ́ akọni kí wọ́n jọ kí wọ́n dìde fún ìrànlọ́wọ́ ọmọ Yorùbá ṣé ẹ gbọ́ ọkú ẹ gbọ́ mi òkè ẹjẹ dá yín padà sí speaker ẹ má sọ̀rọ̀ ẹ kàn ra máa gbọ́ nǹkan tí mo bá yín sọ ní ṣé ẹ gbọ́ mi báyìí sìn. bẹ́ẹ̀ni ẹ wá bá wa lọ sọ. QH radio. On behalf of gbogbo ọmọ Yorùbá kí wọ́n wo ti ẹ̀mí tó sọnù kó má retí pé wọ́n máa gbé owó wá fún wọn mi ò mọ bó ṣe ń ṣe nínú gúrùpù yẹn ṣùgbọ́n mo mọ̀ wípé gúrùpù yẹn akọni ni wọ́n tó gbangba sùn lọ́yẹ ẹ gbàgbé òṣì àwọn kúrò lẹ́ni tí ó máa wá mú igi tó máa wọnú igbó tó máa sọ fún yín pé òun wó kétéké Boko Haram lòun wá mí ìwà eku tó fẹ́ fi ṣebẹ̀ jẹ́ ló ń wá torí elébi ni olè ni ó ti yé yín owó ẹni so ẹ bá mi sọ fún wọn ní gúrùpù yẹn kí gbogbo wọn jọ kí wọ́n jẹ́wọ́ akọni èyí tó bá lè bá wa wọ́n èyí tó bá lè bá wa fẹ́ sáfẹ́fẹ́ bí wọ́n ṣe fẹ́ ìbọn dànù níjọ yẹn pé kó máa bá fẹ́fẹ́ lọ tó sì bá lọ ní ojú èmi Lady Gay kí wọ́n jọ kí wọ́n bọ́ síta kí wọ́n ran ọmọ Yorùbá lápapọ̀ lọ́wọ́ káwọn náà máa bá wa ṣiṣẹ́ yẹn ní secretly ogun ò gbọ́dọ̀ kó ọmọ Yorùbá ogun burúkú tó ti ń jà wọ́n ní Kánò ní Sàwàǹjà bí kílẹ̀ ti pè é nísìnyẹn kò gbọ́dọ̀ wọlé sí ilẹ̀ wa a gbọ́dọ̀ ṣẹ́gun wọn ohun tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n fi mú iye gbogbo àwọn olórí wọ̀nyẹn kí wọ́n bá wa ṣe kí wọ́n mú iye wọn kí wọ́n fún ara wọn gan declare wa pé kí a máa lọ àndógun mú àwọn ẹ bá mi jábọ̀ yẹn fún gbogbo wọn nínú gúrùpù yẹn later ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jọ ẹ ṣe gan ni ó dàbọ̀ ẹ jẹ́ àgbẹ̀ pọ̀ tẹlòmíì. Hello next caller. Hello tẹ́ bá sọ̀rọ̀ máa kọ̀ tẹ̀ máa gbé tẹlòmíì o. Hello caller. In fact orí fọ́ mi I've think a lot pé kí ló dé hello ẹ bá gbóhùn sókè. Ètò nìyẹn. Ẹ jọ àgbọ̀ yín o ẹni tó bá ti sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ sókè máa máa kọ̀ tẹ́ máa máa gbé tẹlòmíì o kọ́ pọ̀ ńlẹ̀ o kì í ṣàkọ ẹ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lélẹ̀ à ń gbọ́ yín báyìí sà. mo fi sí spíkà tẹ́lẹ̀ ni má bínú ẹ̀jẹ̀ má bínú ẹ̀jẹ̀. àtọ̀ àbínú kẹ̀ mi ò jẹ́ bínú o. lórí ọ̀rọ̀ àwọn bọ́dọ̀ tí ó ẹ má dẹ̀ tún fi sí spíkà mọ́ ẹ má tún fi sí spíkà mọ́ bóyá kí n gbé tẹlòmíì tẹ́ bá parí nǹkan tẹ́ ẹ ṣe yẹn tẹ́ fi sí spíkà tá a fi ráyè gbọ́ yín dáadáa kẹ́ wá pè wọlé. ẹ já gbé kọ ẹlòmíì. Hello caller. Hello ẹ kò tó. Yes sir ẹ káàbọ̀ sórí ètò sir. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ wo máa mú kan ní kí n dá sí ètò tẹ̀ ń ṣe yìí ni mà. Ó yá sir ẹ bá wa ṣe kíákíá. Ṣé ẹ rí Yorùbá Ọlọ́run ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá? Ṣé ń gbọ́ mi mà? Gbogbo ayé ń gbọ́ yín dádì mi. Ohun tí mo rí lọ́rọ̀ wa ni pé àṣe wọn wá pátì wa kọ́ mọ̀ pé àwa ń bẹ̀ ti pọ̀ jù. Ẹ wò mà gbogbo èròjà táwọn bíbí wọ̀nyí kó wá yìí Ọlọ́run ràn wá lọ́wọ́ láti sọ pé àwa la ní àwa náà kó wá bá. Bó dẹ̀ ṣe kó wá tààrà rí gbà lọ́wọ́ tọ́lọ̀ fi wọ́n lé wa lọ́wọ́ náà là ń fi wọ́n wọ̀n síta. Tó bá kó wọn lọ nìkan bó ṣe mú wọn yẹn kán tálẹ̀tì wọn síbẹ̀ àwọn tó padà tó rán lòmíì wá tán bá ríṣẹ́ àwọn tó rán lákọ̀ọ́kọ́ wá sọ̀rọ̀ rí wọn jẹ́ tán kúrò wọn ẹ̀rù á bà wọn àti padà síbi tó ti ń bọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn èèyàn wa ṣe kárí wa ti pọ̀jù nílẹ̀ Yorùbá fẹ́fẹ́rìtì kìdá ẹ̀ ṣe táìmù ogun la wà ẹ̀ kì í ṣe táìmù fẹ́fẹ́rìtì. Kì í ṣe táìmù fẹ́fẹ́rìtì kí ni ti dé tán. Ẹ wò ó mà
Bíbélì gan sọ ẹ jẹ́ kí n kó Bíbélì díẹ̀ tẹ́ bá ní bínú. Kíákíá dádì mi ní bínú sà gbogbo ojú tó wọ̀ wá ò ní bínú. Nínú ìwé Luke chapter 9 mà Jésù rán ọmọ ẹ̀yìn síta ó ní ẹ má mú kankan dání àkókò àlàáfíà nìyẹn. Ó ní ẹ jáde lọ ẹ lọ wàásù rere ibi tẹ́ bá dé ẹ jẹun ẹ mú ẹ má mú owó dání ẹ má mú aṣọ dání. Now nígbà tá a wá dé Luke 22 verse 35 to 36 ó sọ kíní kan bẹ̀ mà. Ó ní ìgbà tí mo rán yín jáde ṣáájú ó ní ìjẹ́ mú kankan lá ní wọ́n ní rárá ó ní ìjẹ́ ti pa yín wọ́n ní rárá ìjẹ́ ẹ̀fẹ́ kankan kù wọ́n ní rárá ó ní ṣùgbọ́n báyìí o ó lẹ́ni tí ò bá ní ìdà kó ta aṣọ ẹ̀ kó fi rà kan. Ṣé ti gbọ́ o? Ó ní kó ta aṣọ ẹ̀ kó fi rà kan Luke 22 verse 36 ló sọ bẹ́ẹ̀. So ètò tí àtàtà sí ilé ẹ̀sọ́ fún ọ ní ìgbà ó ní owó ìgbà ó ní ìgbà àlàáfíà ìgbà ogún dẹ̀ wà. Now, ìgbà tá a wà ìgbà ìmúra ogun kì í ṣe ìgbà pàṣẹ ṣùgbọ́n àwọn èèyàn wá iye wọn ti ra ẹ gbogbo èròjà tó ń kó Ọlọ́run kò lé wa lọ́wọ́ tó bá ti débí. Kábàdà ìgbà tó a máa fi ọwọ́ sáfẹ́fẹ́ wọ́n á ní ọ̀dà from above a tún gbà wọ́n lọ́wọ́ wa. Kò ní kálukú kàn múra ìrìn àjò yìí kì í ṣe ọ̀rọ̀ yàbọ̀ kì í sọ̀rọ̀ ẹnì. Ẹ jọ sà Matthew kí lẹ pé a máa kà á gbogbo ẹ̀ la máa kóòtù papọ̀. Luke chapter 9. Luke okay. Verse 1 to 3 Jésù sọ̀rọ̀ ń bẹ̀ pé ó rán ọmọ ẹ̀yìn rẹ̀ jáde ó ní kán máa mú kankan jáde wọ́n dẹ̀ jáde lọ wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn wọ́n padà láyọ̀tà lábẹ́ wọn farapa. Now nígbà tó dé Luke 22 verse 35 to 36 Luke 22 ó ní ìgbà tí mo kọ́kọ́ rán yín jáde ó ní ìjẹ́ ẹ̀fẹ́ kankan kù wọ́n ní rárá ó ní ṣùgbọ́n báyìí ó lẹ́ni tí ò bá ní ìdà ó ní kó ta aṣọ ẹ̀ kó fi rà kan. So ibi tí mo ń lọ nìyẹn ìwé oníwàásù orí kẹta ó sọ kìíní kan ní bàtẹ́ ó ní ìgbà làáfíà wà ìgbà ogun dẹ̀ wà Bíbélì ló sọ bẹ́ẹ̀. So ìgbà ogun èèyàn kì í sùn sílé ní ẹ̀kan máa jókòó tẹ́tẹ́rẹ́ pé ìdìtúwẹ̀ ẹ wo olùṣọ́ àgùntàn ni mí mo lè wọnú Bíbélì. Ẹ bá wa ṣí ètò ẹ bá wa ṣí ẹ Luke 22 verse kí lẹ pé. Luke 22 verse 35 to 36. Okay sir, God bless you. Má kà jáde àwọn èèyàn gbọ́. Àwọn èèyàn gbọ́ tí bá mi type ẹ̀ síbi. God bless you Mr. Adéwálé. Nígbà ní Matthew chapter 5 yẹn ó sọ àwọn gangan bẹ́ẹ̀ ó ní ìgbàdúrà fáwọn ọ̀tá rẹ fún wọn lóúnjẹ pẹ̀lú. But ẹ bá wo Luke 19:27 Bíbélì sọ pé Jésù ní àwọn ọ̀tá mi wọ́n ni tí wọ́n fẹ́ kí ìjọba lórí wọn ó lẹ́kọ̀ọ́ wákàtí fìdà pa wọ́n níwájú mi. Ṣé ń gbọ́ o? So tẹ bá ṣe kí ni tẹ́yìn náà bá retaliate kò lẹ́sẹ̀ ẹnu o and I'm very sure pé máa wà ní Kùránì náà pé kẹ́ defend ara yín. So òun ni mà kì í ṣe ọ̀rọ̀ gbẹ̀fẹ́ tí gbogbo àwọn. Ẹ bá wa pé ètò ẹ̀ ní gbọ́mọ gbìn ẹ̀ ní gbọ́mọ sí ẹ bá mi ṣí ẹ jọ bẹ́ẹ̀ ṣe ń ṣí ẹ yẹn bẹ́ẹ̀ lẹ́ máa wọnú ògo tuntun lọ ẹ bá mi pín. Ọlọ́run á ràn wá lọ́wọ́ pẹ̀lú àmín. Tí ìjà ò bá ní wúlò Jésù ní sọ fún Pétérù nígbà tó gé sí ìkan lára àwọn tó wá bàjà pé tó gé ó ní dá ìjà rẹ padà sí àpọ̀ kó sọ pé kó sọ ìjà nù. Bẹ́ẹ̀ni. Torí pé àkókò ò sí tó láti lò ó. So ìgbà tí àkókò tó ní ilé tí mo sọ ṣáájú yẹn lulu 22 advice practice yẹn ó lẹ́ni tí ò bá dédà kó ta aṣọ ẹ̀ kó rà kan. Bẹ́ẹ̀ni mo ti rí bíbá. Kọ́lọ̀ kó ṣí wọn níyè ni ẹ̀jẹ̀ wọn tó ń gbà lọ́wọ́ wọn ò lè jẹ́ kó máa fi ra wọn pé kí gómìnà lè mọ̀ pé a ti ṣe takuntakun kí kọmíṣánná lè mọ̀ pé a ti ṣe takuntakun àwọn wọ̀nyí a ti kó wọn lọ́nà ìjẹ́rẹ́ ẹwọ ọ̀wọ̀ ní àná yẹn ń ṣe lálẹ́ àná lọ́wọ́ lẹ́lẹ́bẹ̀ Àkúrẹ́ mo ti ń bá yín sọ̀rọ̀ ọ̀wọ̀ lálẹ́ àná ń ṣe ó tún wọlé sí ọ̀wọ̀ lánàá. Lálẹ́ àná ègè ṣé ń gbọ́ ẹ bá wa pé ètò ìsìtà gbogbo èyí tẹ ní kíní ìṣẹ̀ṣe yìí lọ́wọ́. Wọ́n ta lọ́wọ́ dẹ̀ lọ́wọ́ rẹ̀ nínú àwọn tó wá lánàá ìtọ́ta around 8-9. Ṣẹ́gbọ́n. Ó tún jẹ́ lẹ́ẹ̀kejì lọ́wọ́ ẹ̀ àti ẹ̀dúpẹ́ pé èèyàn ò sì fi àwọn yẹn ń gbà tọ́jú lọ́wọ́ wá ẹ̀sìn láwọn sí ìbọn bà. So àṣehàn àwọn èèyàn wá ló ti fàyè gbà káṣíkáṣí ẹ wo gbogbo èròjà tó ti kó láti jẹ tọ́lọ́dẹ̀ ti wọlé wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Ọlọ́run kẹwàá nílùú ìmọ̀. Àwọn èèyàn wá ló kọ̀ bàjẹ́ ká lè mọ̀ pé à ń ṣiṣẹ́ àwọ̀ à ń bẹ̀. So kán gbà lọ́wọ́ wọn kán bó ṣe má ṣe wọlé wọnú gbé kán má tẹ̀ sọ kán má fojú wọn wọ̀ kán má ṣe corporate kán ní ra silent wọn síbẹ̀ má gbẹ̀rì à. Àwọn tó rán wọn wá nígbà tó bá gbúrò wọn ẹ̀rù á bà wọn pé tó bá pèpèpè àwọn tá a rán lọ
bọ́ta kó lọ àgbúrò wọn bóyá fi dé destination tó rán wọn sí ẹ̀rù apá wọn àti ránṣẹ́ẹ̀tì mi wá. Ohun tí mo lè sọ nìyẹn Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ pé. Àmì o Jésù àmì ẹ̀yin èèyàn mo máa ń sọ kíní kan lórí ètò mi pé àti ṣẹṣẹ àti Christian àti Muslim mi ò go against any one of it with reason. Mi ò ní mọ̀ o mo dẹ̀ tún ni mi ò ní mọ̀ mo tún ni àmọ́ ìmọ̀ tí mo ní ó jẹ́ kó yé mi wípé religion mẹ́tẹ̀ẹ̀ta ó jẹ́ ìmọ́lẹ̀ fún wa ni ìmọ́lẹ̀ ni Ọlọ́run fi ṣe wọ́n ní wọ́n fi Christian wọ́n fi brainwash wa bàbá ńlá mistake ni wọ́n brainwash wa òótọ́ ìṣẹ̀ṣe ìlú kọ́kọ́ wá sáyé àmọ́ gbà táwọn ọmọ àlè ti bẹ̀rẹ̀ sí ní misuse ẹ̀ ńkọ́ òun lọ́lọ́run tún ṣe la ọ̀nà ìgbàgbọ́ àtọ̀nà kùránì wọn ò fi Bible àti kùránì brainwash wa kó mẹ́tẹ̀ẹ̀ta kó lè wúlò fún wa ní tí wọ́n bá nígbàgbọ́ bẹ̀ tẹ̀lé kó ṣe ṣèkìní kó mú ẹ lára dá ó dá mi lójú pé nínú kùránì gan máa wà ń bẹ̀ pé defend yourself protect your life ohun rẹ̀ nínú Bible ó ń gbà tó kọ́kọ́ rán àwọn ọmọ èèyàn jáde ó ní kó máa mú kọ̀kọ́ jáde dání kó lọ nílò àlàáfíà ó ń gbà tó máa rán wọn lọ lẹ́ẹ̀kejì ó ní tí ò bá ní ohun tó lè fi dáàbò bora ẹ̀ kó ta aṣọ ẹ̀ kó ta ohun tó bá ní kó fi ra ohun tó máa fi dáàbò bora ẹ̀ àfún àwa tá wà ní ìlànà ìgbàgbọ́ òun ni ẹ̀kọ́ tá a rí kọ́ níbi eléyìí wípé Bible wa jẹ́ kó yé wa pé káwa gan protect ara wa ká defend ara wa òun lélẹ̀ fún àwọn tí wọ́n wà lọ́nà ìṣẹ̀ṣe náà máa jẹ́ kó yé wọn pé dáàbò bora yín náà same thing Muslim so what are we talking about kí ló dé tí àwa lè dìde nígbà tí Ọlọ́run fún wa ní ìmọ́lẹ̀ tó fún wa ní ọ̀nà àbáyọ ó fún wa ní agbára ó fún wa ní gbogbo nǹkan ó gbé tíṣẹ̀ṣe ó gbé lẹ́lẹ̀ gidi ni láti fi protect ara wa ẹjọ́ èyí tẹ́ ẹ pé mo máa píkì kọ́ yẹn jọ kí ni ìjó mi ní ara láti bí ìjọ mẹ́ta ó jó mi gidi mo lè má bọ́ta ṣe program but yóò ní pé mo wà òkè pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní location náà ní ti ìlànà Christian náà kẹ̀dẹ̀ nìyí ó ju Bible sílẹ̀ àwọn kan wà tó jẹ́ wípé astamátàsé òun ni ọ̀rọ̀ ẹnu wọn tó bá fi pa àṣẹ but gbogbo àwọn pásítọ̀ tó wá gbé Bíbélì fún sìn wọ́n ti joyè olè mo rí kan náà ọmọ mi tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ nípa pásítọ̀ Adébáyọ̀ a lot of people bọ́ta wọ́n bẹ̀rẹ̀ sí ní attack wọn ẹ̀yin tẹ́ attack wọn rí yóò pé ni pásítọ̀ Adébáyọ̀ kí ni iṣẹ́ ìránṣẹ́ tàgbélé yín lọ́wọ́ ṣé iṣẹ́ ìránṣẹ́ títí yín ni láti jalè owó láti parun kì í ṣe láti dáàbò bo àwọn ọmọ tó wà lẹ́yìn yín ṣé iṣẹ́ ìránṣẹ́ tàgbélé yín lọ́wọ́ nìyẹn because wọ́n ti ń pa àwọn èèyàn lẹ́yìn yín báyìí sìn pásítọ̀ Kúmúyè pásítọ̀ Yédípò pásítọ̀ Bákàrè gbogbo yín pátápátá ṣé iṣẹ́ ìránṣẹ́ tá gbé fún yín ni láti parun ni kì í ṣe láti dáàbòbò láti daṣọ bo ẹni tó wà ní ìhòòhò láti fún ẹni tẹ́bi ń pa lóúnjẹ láti yọ wọ́n nínú òfin ayé kó má bàa jì sọ́fìn ayé wọ́n dẹ̀ ń jì lọ díẹ̀díẹ̀ àyè kan dẹ̀ wà síbẹ̀ yìí ṣe never touch my anointing man never touch man of God never abuse man of God never ṣe kinní kan ẹ̀rí pé nǹkan ti ṣe wá lẹ̀ yìí nǹkan ti ṣe wá ààrẹ ni sọ fún wa ohun tó lè mú Bíbélì tẹ́ ń gbé dání tó lè sọ Jésù tẹ́ ń pè tí èmi àti yín nígbàgbọ́ nínú ẹ̀ tó lè lanu ẹ̀ sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ èyí ẹ̀ pé tí ò bá ní nǹkan ìṣúra tó lè fi dáàbò bo rẹ̀ kó ta ohun tó bá ní kó fi rà ṣe bóun mo gbé síwájú mi yìí bí dáàdì yẹn ṣe sọ́bà ni mo ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan náà tó ti ń bá mi táìpẹ̀ síbẹ̀ yẹn àwọn tí wọ́n ní ìmọ̀ nínú Bíbélì jù mí lọ ẹja gbọ́n táwọn kọ́là ìfẹ́ sọ́kọ̀ ti pọ̀ lójú aago ẹ lọ́kọ́là ẹ káàbọ̀ sórí ètò sà ẹ bá mi gbé ètò síta ẹjọ́ ètò nìyẹn àwọn tó bá wo àwọn oníjà ẹ sọ fún wọn wípé ikú tó fẹ́ pa ẹbí wọn ti dé pàkọ́ wọn kọ́yé lọ wò wọn àwọn tó jàmù àwọn fúlákà ló dẹ̀ lórí viewers lórí íńtánẹ́ẹ̀tì nísìnyí ìjà làwọn èèyàn lọ ń wò àánú yìí ṣe mí ẹ mọ̀ ọjà ìṣó ẹ ló ẹ káàbọ̀ tó bá ti pé lédíkè tó bá bẹ́ẹ̀ àkójà wọ́n yà kúrò. Ọlọ́run ẹ má bínú èmi mo tẹ́ẹ̀pì lẹ́ẹ̀kan ẹ ẹ̀yin kọ́ ni mò ń bá rí ẹnì kan tó sọ pé èmi ka ó ní mo ṣé èmi ka ló wá gbọ́ mi tó ti yá wèrè ni. ẹ ṣeun gan ni mo dúpẹ́ sí. tó yá mi ẹ ti gbìyànjú ẹ ti sọ pé gbogbo yín pátá ọ̀rọ̀ bá dọ́tì ṣẹ́ni ipò ní sọ̀rọ̀ jù tógun yẹn bá dé bá kán ọmọ àwọn tó máa forúkọ àforíkò ṣùgbọ́n pvc tó ń gbà kiri wọ́n wá ọṣọ́jú lè ṣe èmi ló kàn okùn ti dé wọn ò wá yẹn sọ èmi mọ̀ pé lágbọ́ Ọlọ́run ọba tó dé wákàtí á pa ohun tiẹ̀ mọ́ ó yẹ yín so òótọ́ rẹ ti sọ òun ló ti ṣe lábújá ẹ̀ ń ṣe ó ti sẹ́ńtà Àbújá
lóko dàgbé ló pè lọ́lọ́ ká wọn lánàá sìn ọ́fíìsì odidi olú Nigeria military soldier. Nigeria military soldier ká ló wọ́n tún fọ́kadà lé wọn pa ìbẹ̀lẹ̀ yìí kọ́ níjọ́ wọn lẹ́ wò. BBC ẹ̀ ń parọ́ bí ẹ̀ ń parọ́ Àtíkù ẹ̀ ń parọ́ èmi lóko tó bá ṣe àwọn tẹ̀sán máa yá dànù ni gbogbo ní private church ẹ̀yin lè máa forí ko wọ́n sọ fún yín sẹ́lẹ̀ ẹ̀gbọ́ ẹ̀ bá máa nípa ẹ̀rọ ní ká má ṣòkùn gbogbo tẹ̀sán pátá ló ní ọ̀wọ̀ lára ẹ̀wọ̀n ní ká ẹ̀yin má ṣòkùn ẹ̀ má lọ tọ́jú ra yín bẹ́ẹ̀ bá Solomon ni ó ní wọ́n máa jìra wọ́n máa jìra ikú pa ikú pa ni ó tọrọ bá Solomon sọ ẹ má jà sọ̀rọ̀ ra yín ó tọrọ gidi ẹ̀yà mi máa bẹ́ẹ̀ tó lọ ẹ sọ sí yín yẹ́n àwọn akọni tẹ̀ sọ yẹn wá kọ́lé wa yẹn gbogbo ọ̀nà wà ó yẹ yín wọn ò fẹ́ bẹ́ẹ̀ bàbá mu ọkùn wọn ẹ ṣáà fún wọn lè tásìkò wa tó ọ̀rọ̀ àṣọ rẹ̀ èmi ọ̀nà àbá dúró tì í lókè ṣe ọkàn olóhùn ẹ̀ ń ṣe tó máa mọ̀ olóhùn tẹ́ ká máa náwó lórí nìyẹn kọ́ máa ṣú ẹbí ṣe ọ̀tọ́ máa ti mú náà Fúlàní yẹn tó ti pẹ̀kọ́ wọn kọ́ máa ṣú ẹ̀ mọ̀ ọlọ́run ti fún ọ ní ìkókó wa nìyẹn kọ́ máa ṣú ẹ̀ sí kan kọ́ máa tọ́jú ẹ̀ ẹ máa ṣubú kọ́ máa ṣú pé kárí mi no tó ìjọba pé step tí wọ́n sọ fún àná ọkọ̀ máa yí wọlé wá ni wọ́n dẹ̀ attack wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ni tọ́lọ́wọ́ ti fún wa mú bẹ́ẹ̀ ẹgbà kọ́ wọn ẹ̀fì kan ẹgbẹ̀ títì ni bàtí pé Fúlàní Haúsá ló ń kú bàtọ́ wà ní pé anybody náà tọ́ọ̀rí kan ṣá wọn yìnbọn fún wọn ọkọ̀ dédé kú ó ti tán wọ́n máa lọ àbàtì kan máa ṣó gbogbo tó bá ti lórí ìlànà a ti mú ọ bọ́tà gbà lọ́wọ́ ní ìdìbò kan bẹ́ẹ̀ sọ́wọ́ ìjẹ́ ni ìyá mi máa bẹ́tò lọ́rùn bá dó tì bàbá wa gbóná tó dẹ̀ wà bàbá wa Kíntóyè ìyàwó ní tìdí bàbá Adéníran gbogbo pátátá tọkọtọkọ ṣe ọ̀rọ̀ àdótì gbogbo yín ọ̀làlẹ̀ àdótì gbogbo ọ̀dà lárí wa yẹn bó ṣe máa yọlé ìkọ̀kọ̀ nìyẹn àṣọ wọn máa tún nìyẹn àtọwọ́ bá yẹn kọ̀kọ́ náà máa kú dànù ẹ̀jẹ̀ náà ti gbogbo pátápátá ẹ̀jẹ̀ yẹn máa bí wọ́n ẹ̀jẹ̀ yẹn máa bí wọ́n ẹ̀jẹ̀ máa bí wọ́n ẹ̀jẹ̀ máa bí wọ́n ẹ̀jẹ̀ yẹn máa bí wọ́n ẹ̀jẹ̀ yẹn máa bí wọ́n gbogbo ẹ̀jẹ̀ tó pa àtọ́tẹ́ bí pa yẹn á máa bí wọ́n lágbá Ọlọ́run yá mi máa bẹ́tò lọ àṣẹ ti rọ Ọlọ́run ṣọba bẹ́tò lọ yá mi ẹ ṣe gan adúpẹ́. ẹ ṣe wọn adúpẹ́ sà ẹ ṣe gan ni. Ó ga o ẹ̀yin èèyàn ṣe rí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé nítorí kẹ́ lè wo wọn jà ẹni tí Lady K bá bá jà lórí íńtánẹ́ẹ̀tì àbẹ́ni táwọn sisters tó kù yẹn bá bá jà àbáwọn brother yẹn bá bá jà òun lẹ́yìn fẹ́ wò ikú tó máa pa yín ti dẹ́yìn kù lélẹ́yìn nítorí ibi tẹ́ tí wò wọn jà á ka yín mọ́bẹ̀ ibi tẹ́ tí wò wọn jà iye yóò ní ṣe wípé kẹ́yìn náà lọ wá solution sọ́rọ̀ ayé ara yín kẹ́ mọ ohun tẹ́ ń ṣe gbogbo ẹ̀yin big pastors yẹn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kàn yìí ẹ̀yin ọmọ ọjọ́ ẹ lọ máa fún àwọn pastor yín lọ́rùn pastor yín tí ò bá lè wá ọ̀nà bó ṣe máa protect yín tó ní PCV ní kẹ́ lọ máa gbà kiri títì ẹ fún wọn lọ́rùn kì í ṣe pé kẹ́ mú ọrùn wọn báyìí o ẹ jókòó ọ̀rọ̀ sí wọn lọ́rùn ẹ sọ ọ̀rọ̀ kẹ́ fi húkú ọrùn wọn kọ́ má lè mí kọ́ má lè jẹ kọ́ má lè sùn kọ́ má lè wò nítorí àwọn gangan ni wọ́n túbọ̀ kó wàhálà àti ìdààmú yìí lọ́wọ́ kó wọlé àwọn pastors ni tó bá lẹ́ni tó kó wàhálà wọlé jù ní ilẹ̀ káàárọ̀ òjìrì àwọn pastor ń tọpẹ́ra wọn ní dadi jíò ni díẹ̀ ní tàwọn mùsùlùmí yẹn níbẹ̀ èmi ò ní fi gbá kan bọ̀kan nínú I'm a good Christian ìta àwọn pastor ó di ẹ̀mélòó tẹ́ ti rí àwọn bàbá yìí ti ń jẹ́ àwọn bàbá àwọn muslim yìí Olúwa ò rán mi létí orúkọ wọn gbogbo àwọn àáfà ńláńlá wọ̀nyẹn ìjọ wo lẹ ti rí wọn l'Aso Rock ìjọ wo lẹ ti rí wọn ní body love lọ́dọ̀ Jagaba ó di ẹ̀mélòó yàtọ̀ sí tó bá fẹ́ ṣe tajud àbí àwọn pati tó máa ń ṣe yẹn mọlúd nọbíù yàtọ̀ sí tó bá fẹ́ ṣe àwọn yẹn jẹ́ ń gbé kàn mọ́ mi wọ́n ti pè látẹ̀kan ẹ ló máa ń mi ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. ẹ lọ lẹ́ni kẹ́ o ẹ lọ o ẹ kú ètò ọlọ́àdọ́mọ tí o ẹ jẹ́ àwọn ọmọ yín lágbára ọlọ́run o ọlọ́run àti lọ gbà tó yé o ẹ délẹ̀ lérí lágbára Kristi òyà mi ẹ wo ohun tí mo fẹ́ sọ nínú ètò ọ̀rọ̀ yẹn Bello káwọn bàbá yẹn pẹ́ ẹ ló sà ẹ ló máa ń gbọ́ yín. ní wípé ṣe rí àwọn ìjọba òṣèré lókèké fọwọ́ náà ilẹ̀ mọ́tò wọn wọ́n ti jẹ́ ìgbà gbogbo èèyàn nígbà tó ti ní máa máa sọ̀rọ̀ wípé ẹ má gbébọn o àwọn lè gbébọn bí àwọn kan lè gbébọn níbẹ̀ yẹn ṣé ìbẹ̀rù yẹn ló ń gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìsìn èèyàn kàn máa jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé
nítorí pé ẹnìbọnì tó bá gbẹ̀bọ̀n sí i ní ẹ̀yin náà gbẹ̀bọ̀n tí wọ́n bẹ bá nìkan ní tó ti bọ́ lọ gbé jáde gbogbo tó ní kálukú káwọ́ rẹ̀ tí jẹ́ gbogbo àwọn tó lọ bẹ́ láti lè yẹn ní ìdá lè ṣe fún wọn tí wọ́n lọ bẹ́ ta gbogbo wọn má búlé wọ́n ní ìdá lè ṣe ìbẹ̀rù ló ń bà wọ́n ìbọn nígbà tá ibi tá a wà níbí yìí. love like ẹjọ ẹ má jọ flag mi. ẹ wo bí ilé ọlọ́pàá tí wọ́n lọ ní last week yẹn tẹ̀wọ́pọ̀tẹ́ ọlọ́pàá kan tí yẹn náà díje pẹ̀lú wọn ń pa lára wọn fẹ́ràn mi yẹ yín nísìnyí ó ti di writing gbogbo àwọn gómìnà dè wọ́n ni fẹ́ràn ètò gbogbo ìyàtọ̀ dìde gbogbo ọlọ́dẹ̀dẹ̀ tó ń ṣe nílẹ̀ yìí yẹn gbogbo wọn ṣe lọ́dọ̀ wá wọ́n jẹ̀bi lọ lágbára ọlọ́run ni àwọn olórí burúkú dáti dàtí rẹ̀ yìí. sọ gbogbo àwọn ọba àtàwọn gbogbo àwọn sílẹ̀ wọn jẹ́ ká ti gbogbo wọn sílẹ̀ òun ń bẹ̀rẹ̀ ní ọ̀run ẹ̀wọ̀n ìṣẹ̀yìn nìkan. Oyè yín àbọ̀ ọlọ́run adájú lórí gbogbo wa lágbára ọlọ́run. Ọlọ́run ló máa dìjà yẹn fún wa gbogbo ẹgbẹ́ náà sì dìde. Wọ́n jáde, wọ́n dúró déédéé. Sọ́yẹ́ yín ìyá mi. Ẹ ṣeun gan ma, ẹ ṣe mo dúpẹ́ yá mi. Amen. Ẹ jẹ́ àgbé kọ̀tẹ́ lómi. Hello kọ́là. Ẹ jẹ́ bàbá mi ṣe ṣókí 2 hours la máa lò. Hello kọ́là. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ comment kó máa lọ lẹ́sẹẹsẹ ẹ jọ̀ọ́. Àwọn gbogbo wọn náà la máa bẹ̀ la máa fún wọn ṣe sí káàkiri ìjọ kan wà lọ́wọ́. Torí nígbà tí wọ́n wáyé. Network ọ̀dọ́ dáàdi yóò dáhùn break ẹ jẹ́ cut ẹ̀ kó má gbà wá lásìkò. Network yóò dá ẹja gbé kọ́ ẹlòmíì. Hello caller. Hello ìyá mi, ẹ má bínú mú kó padà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ ọ̀kan ẹ má bínú. À ń gbọ́ yín sáà. Ṣé rí báyìí ó ti di woro sí woro báyìí má mi o. Hello ma. À ń gbọ́ yín sáà. Má mi ó ti di woro sí woro. Mo fẹ́ sọ ìtumọ̀ PVC yẹn fún ọ tó ń gbà ní. PVC tó ń gbà yẹn fẹ́ sọ ìtumọ̀ fún ọ ní ìyá mi. Ó yá. Ṣé rí P yẹn ó dó fún pósí ló dó fún pósí. V yẹn dó fún vacant. Ṣé rí C yẹn ó dó fún cemetery. Gbogbo tó gbà mo sọ fún yẹn o. Ẹ jẹ́ n tún sọ ìyá mi. Ṣé rí P yẹn tó ń gbà PVC yẹn dó fún P yẹn dó fún pósí. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Pósí ló dó fún ẹ̀jẹ̀ gba PVC. V yẹn fún vacant. C yẹn dó fún cemetery. Kọ́tà torí káyìn nìyẹn. Bí tó máa ń sin cemetery tó máa ń bá lọ. VN vacants, VN semen, ẹ máa lọ, ẹ máa fẹ́ tọ̀tọ̀, ó ti wo sọ́rọ̀ báyìí sí, a máa ṣe àdéhùn gbogbo ọmọ máa ń bọ̀ ní, ẹ̀kọ́ ìyá mi, a fẹ́ tọ̀lọ̀. Ṣé yóò tó ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí? Ẹ túbọ̀ lọ máa gba PCB. Ṣé bó dídí ijọ́ mẹ́ta, èwo la fẹ́ gbé báyìí WhatsApp? Ṣé mi gan máa tẹ̀ ráyè ṣe analysis kankan mọ́ báyìí? Hello caller, káàbọ̀ sórí ètò sà. Ètò nìyẹn sà, ẹ bá wa ṣe kíákíá dádì mi. Ẹ jọ ètò yẹn ẹ wo àwọn pípù yẹn àwa Yorùbá ní ká gbọ́ àwọn pípù yẹn gbọ́ jù wá lọ. Gidi gan. Wọ́n gbọ́ jù wá lọ wọ́n dẹ̀ ti múra àwọn ò múra rárá àmúra jù wọ́n. Ẹ jọ àwọn akọni ilẹ̀ Yorùbá kájẹ́ ká wọ́n ti gbalẹ̀. Gbogbo bí wọ́n ṣe ń mú wọn tí wọ́n ń fi wọ́n hàn títa gbangba yẹn kò dá ó ní fúnlẹ̀ Yorùbá gan. Ẹni wọ́n bá ti mú pẹ̀lú iṣẹ́ ìbí nílẹ̀ Yorùbá àmọ́ wa ìṣẹ́bẹ̀ nígbà gọ́ọ̀mìn jagun. Ẹni wọ́n bá ti mú wọn fi wọ́n lọ ní wọ́n máa mú wọn bá fi wọ́n hàn mọ́. Ẹ jọ káwa Yorùbá ká pẹ́ra ká bára wa sọ̀rọ̀. Ẹ ṣeun wọn ni sà, ẹ ṣe mo dúpẹ́. Ṣé yóò tó ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí? Ṣé rí ètò wa? Ẹ jẹ́ ká gbé kọ́ ọmọ mi ọ́ tí ń pè látẹ̀kọ̀. À ń gbọ́ yín mà ẹ káàbọ̀ sórí ètò mà. Hello, Dúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò mọ́ mi. Ẹ kú ètò. Ètò nìyẹn mà. Sẹ́rí ìtẹ́mi fẹ́ sọ ni wípé
Sẹ́rí gbogbo bí àwọn Fúlàní ṣe ń rọ́ wá kọ̀tí nù. Sẹ́rí ìparun ni wọ́n wá ìparun. Ọlọ́run fẹ́ pa wọ́n run pátápátá ni. Sẹ́rí Yorùbá ni kó fọgbọ́n ṣe o. Yorùbá ni kó fọgbọ́n ṣe o. Ẹni yáwọ́ lògùn gbé o, ẹni yára lògùn gbé o. Ohun bó ṣe ń pe gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá kí wọ́n má lo kí wọ́n lo ọgbọ́n inú wọn pẹ̀lú agbára tí Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá o. Ẹ jọ̀ọ́. Kí wọ́n lo agbára wọn pẹ̀lú agbára tọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá. Kí wọ́n má wo àwọn burúkú yìí níran o. Kí wọ́n má borí wa. Kí wọ́n má borí wa o. Torí wípé nílẹ̀ Tápà irú ìdájọ́ tí wọ́n ṣe fáwọn Fúlàní ló yẹ káwa náà ṣe fún wọn o. Kí wọ́n wọn mọ́ o, kí wọ́n lo agbára tó fún wa lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí agbára àwọn bàbá wa látijọ́ o, kí wọ́n lò fún wọn. Ká má fi òmùgọ̀ kún tọ́lọ́run ṣe fún wa o. Ká má fi òmùgọ̀ kún agbára tọ́lọ́run ṣe fún wa nílẹ̀ Yorùbá. Tí wọ́n ní tí sùúrù bá pọ̀ jù, kí máa já sómùgọ̀ ni o. Kí wọ́n tètè máa lo ọgbọ́n inú. Kí wọ́n máa lo ọgbọ́n inú ojú inú tẹ́jọ́ lò kí wọ́n máa lò ó. Kí wọ́n má wo àwọn burúkú ìníran rárá o. Àwọn olóòórùn àwọn tí wọn ò wẹ̀. Kí ni agbára tí wọ́n àwọn tí wọ́n kó wọlé? Kí ni agbára tí wọ́n ní dákun? Lẹ́yìn ìgbà náà iléeṣẹ́ wo la dálẹ̀ nílẹ̀ Yorùbá táwọn eléyìí ò fẹ́ wá ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń kó wá? Ọlọ́run kó wọn wọlé pé kọ́lọ́run ká fi pa wọ́n rẹ́ ni. Ká fi pa wọ́n rẹ́ ni. Ìlọ́lọ́run kó wọn wọlé fún ní kẹ̀tíkẹ̀tí o. Gbogbo àwọn tí wọ́n bá ń bẹ nídìí àbòsí ilẹ̀ Yorùbá, àwọn ni kí wọ́n tètè lọ ọgbọ́n tí wọ́n pera wọn lálágbára kí wọ́n tètè bá jáde sọ̀rọ̀ wọn o. Kí wọ́n tètè jáde sọ̀rọ̀ wọn, wọ́n má gbàbọ̀dè pẹ̀lú ilẹ̀ Yorùbá o. Tí mo ní kẹ́mi ọ̀sọ́ nu, Ọlọ́run wà pẹ̀lú ogun Fúlàní ọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. Àwa láborí wọn lágbára Ọlọ́run ò ní borí wa o. Ó dàbọ̀. Ẹ ṣeun ìyá mi, ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ti pè wọlé, ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ jókòó tẹ́ ń wo ètò mi, ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé, nọ́mbà mi lẹ́ wò lójú screen tẹ́ máa pè wọlé sí. Nọ́mbà mi lẹ́ wò tó wà ní ojú screen tí wọ́n kọ Lady K, then follow by phone number. Hello ma, ẹ káàbọ̀ sórí ètò mà. Ẹ káàbọ̀ sórí ètò mà. Yes ma, ma. Finance ẹ mà ṣe o, ẹ kó àgbálẹ̀ wa o, ẹ ṣe gan ni. Ojú mi ti ń rẹ ẹgbẹ́ fún wa. Hello. Gbogbo ayé ń gbọ́ yín mà. Ó yá kíákíá mà, ọjọ́ tí ń lọ. Ṣé ẹ rí àwọn èèyàn wa, àwọn Yorùbá wa, ìjẹkújẹ ti pọ̀ jù fún wọn, àwọn akọni wa, ẹ wo tètè fi àwọn Fúlàní tó ní wọ́n fún ọ̀rùwọ̀ Èkìtì ní last month. Tó jẹ́ pé àwọn fídíò àbí last month tí àwọn vigilante gba ọ̀rọ̀ àbẹ̀bíráàdì lọ́wọ́ wọn tó ń fi wọlé yàtàyé ìmàjìkéwé ẹ̀dá. Àwọn akọni wa ní ìtàn torí owó wọn rẹ̀ ní èèyàn ò jọ wọ́n lójú. Ẹ bá wa bẹ̀ wọ́n torí kí ṣé gbogbo èèyàn náà ló ń rówó ṣògùn báyìí. Òun náà la ṣe ń bẹ̀ wọ́n, la ṣe ń pariwo, la ṣe ní ẹ bá wa pín ètò síta, ẹ bá wa táàgì gbogbo àwọn èèyàn, ẹ bá wa share sínú gbogbo gúrùpù kí gbogbo àwọn akọni yìí gbọ́ kí wọ́n jọ̀ọ́ kí wọ́n bọ́ síta. Kọ́ máa retí owó, kọ́ máa retí ipò, kọ́ máa retí pé àwọn fẹ́ kankan. Ìran wọn ni kí wọ́n jà fún. Ẹ wo Ìgbòho ṣá, Ìgbòho lòun ò fẹ́ kankan. Ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ bọ́ síta, ẹ bá wa jà fún ìran wa. Oye. Mo ń sọ fún yín nìkan pé àwọn Yorùbá mi fún àwọn Fúlàní wọ̀nyí tó fún wọn lówó owó gidi láti fi ilé babaláwo tó àwọn tó ní òògùn gidi. Gbogbo wọn ni kọ́ máa fi dé fún. Ẹ ṣeun gan ni Kọ́lá. Ẹ ṣe. Mo ní kí n sọ fún yín ẹ ṣé o. Yes ma. Hello Kọ́lá, ẹ káàbọ̀ sórí ètò ma o. Hello Lady K. Ẹ káàbọ̀ sórí ètò ma. Ẹ kú ètò. Ètò nìyẹn ma. Ẹ ṣé o. Adúpẹ́ mọ̀, àbọ̀ Ọlọ́run adájú lórí mú. Àmín Jésù. Ọlọ́run adá àwọn ọmọ yín sí o. Àmín Jésù. Gbogbo wa la máa dìjọ délẹ̀ lórí Yorùbá nìkan lórúkọ Jésù. Àmín àmín. Ẹ jọ̀ọ́ àkíyèsí ní gbogbo nǹkan tó ń gbà jẹbẹrẹ program yìí ni. Ẹ jọ̀ọ́ mọ̀,
irú àwọn akọni tẹ́ ló wá pàdé yín lọ́jọ́ tẹ́ dé Nàìjíríà yẹn tẹ́ lẹ́ẹ̀mú wọn ẹjọ́ ẹ bá wa pé bàbá mọ àwọn yẹn ṣe gbọ́mọ̀ ẹ bá wa pé bàbá kí bàbá lè fún àwọn yẹn ní ọ̀dà pé kán jáde síta kán dáàbò bo ilẹ̀ wọn torí ọ̀pọ̀lọpọ̀ ṣe é mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ló jáde ìgbà tí bàbá ń ṣe rálì kiri yẹn tí wọ́n sọ pé wọ́n lágbára àtọ́jọ́ tí bàbá ti lọ síbi tó wà báyìí kò sẹ́ni tó jáde lára wọn mọ́ wọn jáde ṣé wọ́n kó ìbẹ̀rù sí yín lọ́kàn ni tí wọ́n lògùn ẹgbẹ́ náà wà báyìí lórí gbogbo wọn wà ẹjọ́ ẹ bá pe bàbá tó bá láwọn tí bàbá mọ̀ lára wọn tí bàbá pọ̀ lù wọn ó bù fún wọn ní ọ̀dà tó tọ́ jáde ìyẹn ìkan mo rí ẹnìkan kọ sórí kọ́mẹ̀tì yẹn tó ní àwọn akọni wà pé ṣùgbọ́n wọ́n ní ìrànlọ́wọ́ owó ṣé owó ni bàbá kọ́kọ́ gbà kó tó jáde akọni tó bá wà tán bá jáde síta tán bá ṣiṣẹ́ òdìgbà tán pariwo ara wọn gan gbà táwọn tó wà ní diaspora. iṣẹ́ tẹ bá ṣe làwọn tó wà ní diaspora máa fi ìdílé lọ́wọ́ tó ṣùgbà fún yín àwọn owó lọ́wọ́ máa fi owó wá yín kiri. àná owó la rí àyè àbọ̀ ẹ̀ ọ̀pọ̀ di òyìnbó tí àti ìyàbọ̀ wọn lójoojúmọ́. iṣẹ́ ilẹ̀ máa ìṣẹ́ máa béèrè. àwọn tó wà ní diaspora àmọ́ àwọn pápá gbé ṣe pé kí gbogbo wọn dúró báyìí kán máa ẹ̀ṣẹ́ ìgbé àwọn tó wà ní diaspora nínú òtútù tó ń ṣiṣẹ́ ní òtútù kan máa tẹ̀ ìdówó sí wọn kán máa rí nǹkan fẹ́fọwọ́ yẹn ṣe kì í ṣe àwọn tó wà ní diaspora ní tí omi àwọn Fúlàní nípa àwọn tó wà nílé ní Fúlàní nípa àwọn oníkọ́sìdé sọ̀rọ̀ ara wọn nǹkan tí mo fẹ́ sọ nìyẹn pé. ẹ ṣeun gan ni mọ́mì mi ẹ ṣe kí n tó gbé next call ọ̀rọ̀ tí mọ́mì sọ actually mi rí comment yẹn tí bá rí màá reply ṣẹ́rí ẹ̀yin tẹ́ bá lọ dúró dowó mo fẹ́ kẹ́ mọ̀ wípé tó bá dé lẹ́tọ̀ tí Kàsálà ìbá bọ̀ só máa ba lé àbòkò yìí nítorí ẹlẹ́bí ẹ lára ṣẹ́rí ohun tẹ̀yìn tọkàn tí yín balẹ̀ pé tó bá dé lẹ́tọ̀ ẹ máa protect ara títí yẹn mo fẹ́ kẹ́ rántí pé lọ́mọ ẹ níyà ẹ ní bàbá ẹ ní family o ìmí inú yín bóyá ó ti kọ́lé sí location 419 wọ́n á bọ́ bùlí ẹ̀dà ni wọ́n á ba gbogbo nǹkan ní ẹ̀jẹ̀ wọ́n á rìn sí ìhòhò ogun yẹn ló máa wà bóyá ogun yẹn ló máa daṣọ bò ẹ́ nígbà tó bá ń yẹ̀ sí òwò ẹ jókòó síbẹ̀ ẹni máa ti tí kò gbowó wá fún yín iṣẹ́ ọwọ́ yín lẹ máa fi jèrè iṣẹ́ ọwọ́ yẹn bá mi pín ètò síta mi mẹ́ tó kọ́mẹ̀tì yẹn mi ò rí ni bá reply kò sẹ́nibọ̀dì tó máa gbé owó fún yín àwọn tó wà ní diaspora kò wọ́n balẹ̀ wọ́n dẹ̀ ti gbìyànjú wọ́n try mọ iye tán náà ni ẹjọ́ ṣáwọn ọlọ́mọ jígbé ní abẹ́yìn tẹ wálé ṣáwọn ẹbí wọn ọlọ́mọ padì ẹlòmínà tó wà ní diaspora yìí ti mú fún gbogbo ẹbí àkúrò Nàìjíríà ẹ jòkó síbẹ̀ tẹ máa retí kọ́ gbòògùn wọ́n kọ́ gbówó wá fún yín tẹ tó ṣèṣe akọni ọ̀run máa wọ́ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan èwo ni ká gbé báyìí. ẹ káàbọ̀ ní ṣókí ẹjọ́ 2 seconds bí 2 minutes lẹ́dẹ̀ ń pè 2 minutes. ẹ jẹ́ rí ilé dídé ẹ mọ̀ kán tó ṣẹlẹ̀ ṣẹ̀gẹ́tì. ẹ mọ̀ kán tó ṣẹlẹ̀ lédíkè ṣẹ̀gẹ́tì mi wọ́n cut. Hello, caller, 2 minutes. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ mà kó ètò. Ètò nìyẹn sà. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀? Gbogbo eléyìí tán sọ pé káwọn akọni jáde, kò sákọni kankan níbí kan. Tó bá délé tán, gbogbo èèyàn ló máa jáde síta. Bí wọ́n fẹ́ ra nǹkan ogun, gbogbo nǹkan tá a bá ti gbà lọ́wọ́ àwọn aráàlú àwọn ọ̀tọ̀wọ̀sọ̀ àmì tó ń lọ́wọ́ Fúlàní, òun náà máa lò. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ti ṣẹlẹ̀ ní Central Africa rí. Ẹgbẹ́ Fúlàní gba gbogbo ìlú wọn táwọn náà ṣe ìjọba tí wọ́n jẹ́ kọ́ mọ onílù gbádùn mọ́. Nígbà tó mọ onílù yarí, wọn sọ pé lọ ra nǹkan ogun wá láti lùkà fún òkú tó gbà lọ́wọ́ kọ́ ní. Tí àwọn Fúlàní kó síta sáǹfà wọn, òun náà lò wọ́n fi pa gbogbo wọn dànù kí wọ́n tún ní títúnṣe tó padà. Sára ṣẹ̀ṣẹ̀ rí pé ẹnìkan yẹ wàhálà ní máa yọ ní tọ́lọ́ fún wọn ní ilé ìgbòho fún ọ̀dọ̀ lóògùn kẹ́kọ̀ọ́. Ẹ ṣeun gan kọ́là ẹ ṣe gan ni kí n tó píkì another call ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí nǹkan tí kọ́là yẹn sọ a ní akọni nílẹ̀ Yorùbá èmi ò ní support pé a ní akọni wọn lóògùn ògùn wà àfi tẹ́ bá ń tọra yín èmi ò ní bá wọn pẹ̀lú ọ̀bọ̀já wúrà mi ní bá wọn tọyàn ògùn wà nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe wà agbára wà Ọlọ́run fi gbogbo ẹ̀ fún wa ó fi kùránì fún wa àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa jòkó sórí awọ lórí kùránì tí wọn ò ní rí sánmọ̀ fún àìmọye ọjọ́ tó bá bọ́ tàṣẹ ni ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ àwọn kan wà tó jẹ́ pé orí òkè ló máa jókòó sí pẹ̀lú bíbélì tí mo ṣí síwájú yìí
nínú àwẹ̀ àti àdúrà ohun tó bá sọ àṣẹ́gun àwọn kan wà ìṣẹ̀ṣe yìí ni àwọn ọlọ́mọ odùfá odùgbá gbogbo ẹ̀ tó máa kà tó máa ṣe tó yẹ kó tó bá dẹ̀ ti sọ báyìí àṣẹ́gun wípé kò sí nǹkan kan nílẹ̀ Yorùbá yẹn bá lárọ̀ ni a ní but àwọn èèyàn wa àwọn ni wọ́n ń bà á jẹ́ àwọn èèyàn wa wọ́n ti kó ìbẹ̀rù sí wọn lọ́kàn ṣebí ohun tèmi rí ló mú èmi sọ ilé ìlénìí wípé ànídà àti pèèyàn yẹn ànídà àti pèèyàn ẹ má jẹ́ ká tanra wa bó ṣe yé èmi Lady K mọ ànídà àti pèèyàn kí gbogbo wa jọ sowọ́ papọ̀ ká jọ ṣe iṣẹ́ tó wà nílẹ̀ àtakọni àti òkọni ká jọ fìmọ̀ ṣọ̀kan àti sọ̀rọ̀sọ̀rọ̀ àti akápò àtolówó àtẹni tó ń bẹ lọ́run àti pásítọ̀ àti àáfà àti gbogbo wọn ànídà ara wa lásìkò ká pera wa ká jọ fìmọ̀ ṣọ̀kan nítorí kíni nítorí àwọn ògo ọjọ́ ọ̀la kọ́ má bá fi bọ́ọ̀mù já okùn ẹ̀mí wọn nítorí àwọn ògo ọjọ́ ọ̀la kọ́ má bá padà kó wọn lẹ́rú nítorí àwọn ògo ọjọ́ ọ̀la kọ́ má bá di ọmọ lásán ìkejì ajá kọ́ má bá ba ayé àwọn ọmọ wa jẹ́ òun la ṣe nídìí àti pèyàn bí ọpọlọ làákàyè Lady K ṣe mọ nìyẹn o tó bá wá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ true comment ẹ jẹ́ kí n mọ̀ but pọpọlọ tèmi ṣe mọ o a nídìí àti pé àwọn èèyàn nísìn kí wọ́n bọ́ síta àwọn àgbààgbà tí wọ́n wà nílé ohun tí wọ́n sokọ́ sórí àjà yẹn kọ́ bá wa sọ̀ kalẹ̀ àdó tó ń bẹ́ẹ̀ ẹbu tí ń bẹ́ẹ̀ àfọ̀ṣẹ tí ń bẹ́ẹ̀ olúgbòhùn tí ń bẹ́ẹ̀ kọ́ bá wa kó síta kọ́ bá wa fi ṣiṣẹ́ èmi gbọ́ ètò ìyá tó bí ìyá ti tèmi obìnrin ní Ṣàngó ló máa ń rán níṣẹ́ kọ́ lọ́ bá fọ̀rọ̀ kẹ́yẹ lẹ́kọ̀ọ́ èmi ò kàn yá mi ò kàn mú èmi àti ẹ̀gbọ́n mi kò mú gbogbo wa ẹbí wa ó láwọn tó rìn ní sáìdì Ògùn yẹn àwa Jésù ló fi wá ṣe níyà ti tèmi so Ògùn wà nílẹ̀ Yorùbá ẹ má jà tọra wa pé kò sí kankan ẹ bàbá ńlá rọ ni àwọn 419 ló kọ̀kọ̀ jù ẹ ló kọ́là ṣókí. Lady K ẹ kú ṣẹjọ ṣe rí ọmọ Yorùbá tó bá sì ń dúró wípé ó dìgbà tí ìjọba bá pàṣẹ fún wa ká tó pé bọ ó ṣera ẹ. ó ṣẹlẹ̀ ní ó fẹ́ kú tẹbítẹbí. ọmọ Yorùbá tó bá dúró dé ó dìgbà tí ìjọba bá pàṣẹ fún wa tàbí pé ó dìgbà ẹ̀kọ́ tó lọ wá bóun ṣe máa gá ìdára ó ṣera ẹ ní torí ìṣòro tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sì ní ṣé ìjọba lajúlẹ̀ wọ́n ní kó máa pa wá lọ tó káwa máa wà gbàdé máa pa ìtòlúṣọ̀ sọ̀rọ̀ ara wa wọ́n ní ká lọ máa gba PVC kí ni iṣẹ́ yẹn ló kàn nínú ìṣòro tó wà ńlẹ̀ yìí àbí báwo ti fẹ́ sèkò láìpù wa kẹrí kò sí kan tó kàn yóò ṣe pé kọ́nà jẹ́ ká pín ní kíákíá to buy nation is the best way ẹ ṣe ẹkúṣẹ́. ẹ ṣeun sà mo gbà fún dádì wọn ṣe ṣókí wọn pẹ́ lórí ètò ẹ ṣe gan ni sà bẹ́ẹ̀ mi ti ṣe sọ lánìdí àti pé rẹwà o kí wọ́n padà sórí ti PVC ṣé ẹ̀yin tẹ̀sí lọ́n gba PVC nǹkan ti ṣe yín thank God pé wọ́n ti bá yín analyze ẹ̀ ikú yín lẹ̀ ń gbà pósí ikú cemetery gbogbo ẹ̀ lẹ̀ ń gbà I was so surprised nígbà tí mo gbọ́ wípé wọ́n ti ọjà Èkó fún 3 days èní ló péjọ kẹta báyìí sí tán ní kọ́ lọ́ máa gba PCV ẹjọ́ ìjọba tó ní kẹ́ lọ gba PCV tó ní kẹ́ ti ṣọ́ọ̀bù kẹ́ má ṣí ṣọ́ọ̀bù ẹjọ́ kí ni wọ́n provide fún yín provision wo ni wọ́n make fún yín nothing wọ́n tún fi ìyà jẹ ìyà fún yín wọ́n tún lọ wá agbára burúkú lé yín lórí ẹlòmíì lọ gba lóònù fi ṣiṣẹ́ ni o kò benefit lórílẹ̀-èdè ẹ o èwo ni ká gbé bá ẹ jẹ́ ká gbé tẹni tí ò tí pè wọlé rárá ní tẹ́lẹ̀ ẹ ló kọ́là ẹ bá wa ṣe ṣókí sà ẹ káàbọ̀ sórí ètò. Yes ma ẹ kú iṣẹ́ náà Ọlọ́run á fún wa ṣe o. àmín. nítorí bí ilé ìfò ní pé ó bá tó àsìkò àti ṣú fùrọ̀ ńlá. bẹ́ẹ̀ni. pẹ̀lú òkú Ọlọ́run á gbé adékè wọn. àmín. Ọlọ́run á máa bá a sọ yín náà. àmín Jésù ẹni kò sọ́wọ́ lọ́wọ́. àmín. ẹ kú ètò ma. ẹ ṣeun sà. ẹ sà ẹlòmíì lọ gba grooming ní tó fi ń tajà ẹlòmíì gba nàpọ ẹlòmíì gba gbọmúlé láńtà tó dẹ̀ máa sanwó ìjọba tún lọ́wọ́ agbára lẹ́yìn lórí ìjọba tí ẹ jèrè wọ́n ti ọjà pa wọ́n ti ọjà Èkó pa wọ́n ní kó lọ máa gba PCV PCV tó wá ń gbà òun náà kí lọ fi ṣe olè lọ fi ń jà ẹjẹ agbékọ mọmì mi yìí ẹ káàbọ̀ mà. ẹ ló lè dìtẹ̀ èmi ni mo kàn tètè iṣẹ́ arọ́kùnrin tó sọ̀rọ̀ pé kò sákọ̀ọ́ni nílẹ̀ Yorùbá yẹn irọ́ pátápátá gbà ní. akọni wà nílẹ̀ Yorùbá oògùn dẹ̀ wà nílẹ̀ Yorùbá gbà tí ìrẹ́rẹ́ oògùn wà. kí a rí bọ́ọ̀bù wọn tán pariwo yìí Yorùbá wọ́n lóògùn bọ́ọ̀bù tó ìpínlẹ̀ ṣiṣẹ́ ìpínlẹ̀ ló pàṣẹ ní bọ́ọ̀bù.
amọ̀tàn gbogbo wọn kó wá sílẹ̀ Yorùbá yẹn oògùn wà tán lè fi náà gbogbo amọ̀tàn yẹn tó tẹ́lẹ̀ ìdájí tẹ́lẹ̀ bẹ̀sẹ̀ kan tí mo tó ń ṣe wá owó ní gbogbo wọn sì ń dúró dè owó bẹ̀sẹ̀ àgbẹ̀ta tí gbogbo wọn jáde síta báyìí kó tó di pé wọ́n ká wọn mọ́ kó tó dìgbà táwọn ní rógùn ẹ̀yìn mọ́ òṣù ògùn yẹn mọ́ tí gbogbo wọn jáde síta kán má jẹ́ kó ogun fúlẹ̀ ní ó ká wọn mọ́ ìfẹ́ tí mo lè sọ fún wọn nìyẹn oògùn wà nílẹ̀ Yorùbá akọ́nílẹ̀ wà nílẹ̀ Yorùbá kán má dúró de owó kán gba ẹ̀mí ara wọn là kán gba ẹ̀mí àwọn ọmọ wọn là bẹ́ẹ̀ ni ara wọn ò tiẹ̀ jọ wọn ló ń gbé àwọn ọmọ kéékèèké táwọn lẹ́yìn kán gba ẹ̀mí wọn là ìfẹ́ tí mo fẹ́ sọ fún wọn nìyẹn. ẹ ṣeun gan ni hello next caller 2 minutes if possible gan 1 minute 1 minute ìfẹ́ wa ti gbé kọ yín o. ẹ kọ́ ọ̀lẹ́ máa. 1 minute ẹ sọ tẹ fẹ́ sọ ẹ má bẹ̀rù. ẹ fi kíkí sílẹ̀ 1 minute mo fẹ́ round up mo ń wo aago ni. ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ káàkiri wa àní ká bọ́ta ká ṣe ohun tó tọ́ ká jà fún wọn wa ẹ ló kọ́ láì káàbọ̀ sórí ètò. ẹ bá gbóhùn sókè. kókó mi tó bẹ́ẹ̀ ni pé mo tó mú ẹ̀rù bá àwọn èèyàn wa àwọn akọni ohun tó mẹ́rù bá wọn ni wípé bí wọ́n ṣe ti Kánú mọ́lé tí wọ́n tún gbé olóyè Sunday Igboho ohun tó mú kọ̀pọ̀lọpọ̀ ó sá wọlé nìyẹn kò sì rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ bá wa gbà wọ́n níyànjú kí wọ́n jáde kí àyíkájẹ wà pé olóyè Sunday Igboho wà lè fi kó gúrùpù ní ìjọ wọ́n bá kó àwọn akọni ní ìjọ fún ìran yìí ogun Fúlàní èdè jà wá o tọmọtọmọ o. àmì àṣẹ. ẹ ṣé o. ẹyẹ mo rí kọ́mẹ̀ntì wípé ẹ ń pe nọ́mbà tó wà lójú screen ibòmíì ló ń lọ ẹ jẹ́ wo ná ẹ fún màá ní fún wa kẹ̀.